Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Olè Ńlá lórí YouTube. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá lòdì fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá apá kẹta. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ẹ kọ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà ẹ má jà o.